kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi. Orúkọ mi ni Yéwándé Babalọ́lá. Mo kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa Ọmọ Yorùbá ni mí. Lórí ètò tẹ́ ti máa gbọ́ nípa èdè àti àṣà Yorùbá, níbi tí a ti máa ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn ènìyàn ńláńlá àti àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àyíká yín. Tí ẹ bá fẹ́ kí a wá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú yín, ẹ lo nọ́mbà tó wà ní orí fọ́nrán wa yìí. Ẹ ṣé. Kí ni ìyàtọ̀ nínú ààrẹ àti ààrẹ? Ọmọ olè tó bá ń dájọ́ ó ń kánjú ni. Ṣé ti níyàwó? Tá a bá nífẹ̀ẹ́ parọ́, ọdún tó ń bọ̀ ló máa pé 20 ọdún. Ẹ ṣe dúró ìbáyìí kí tó mọ̀ bóyá a fẹ́ bá yín wọ́n mọ́ kan. We never run from truth. Adúró ṣinṣin for the future of our land. Ọmọ Yorùbá ni. Kí lorúkọ yín? Orúkọ mi ni Babatunde Awoyemi. Àwọn èèyàn wá ń pè mí ní Onireke. Ó dáa, níbo lẹ̀ ń gbé? Bẹ́ẹ̀ bá gbọ́ bá ṣe pé Onireke, ó túbọ̀ sí pé ọmọ Ọ̀tún Èkìtì níjọba ìbílẹ̀ Mọ̀bà l'Èkìtì State. Ó dáa. Tí n bá wá sọ pé iṣẹ́ wo lẹ̀ ń ṣe ní pàtó? Iṣẹ́ tí mò ń ṣe wọ́n fi ń pè yín lónírèké torí ó ti pẹ́ tí mo ti ń gbọ́. Iṣẹ́ wo lẹ̀ ń ṣe tí wọ́n fi ń pè yín lórúkọ yẹn? Ẹ bá gbọ́ Onírèké, ó jẹ́ gẹ́gẹ́ bí mo sọ fún wa pé ọmọ Ọ̀tún lára àwọn tó ń gbé àṣà àti ìṣe wa ga nílùú Ọ̀tún Èkìtì. Iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe ni pé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ lórí rédíò. A ti wá tó bí ọdún mélòó tẹ́ ti ń ṣiṣẹ́ yìí? Tá a bá nífẹ̀ẹ́ parọ́, ọdún tó ń bọ̀ ló máa pé 20 ọdún. 20 ọdún bẹ́ẹ̀ni tá a bá ní parọ́. tí ẹ ti ṣe iṣẹ́ yìí. Bẹ́ẹ̀ni. Ó dáa. 20 ọdún yẹn ti gùn gan. Tí n bá wá ní kí n bèrè, mo mọ̀ pé ó dáa, ojú yín dán. Kò yẹ kí mi fẹ́ bèrè nípa àwọn nǹkan dáadáa tẹ́ ti rí. Kí ni àwọn ìyíriwò tẹ́ ti rí? Kí ni àwọn ìyíriwò tẹ́ ti rí? Tí a pè ní challenges tẹ́ ti rí lẹ́nu iṣẹ́ yìí. Tá a bá ń sọ̀rọ̀ nípa ìdojúkọ tí a rí lẹ́nu iṣẹ́, ẹ mọ̀ pé ìgbà tí èèyàn bá kọ́kọ́ bẹ̀rẹ̀ nǹkan, àwọn tó máa bú pé ọ̀lẹ ni kò ní nǹkan ṣe ni ṣé nǹkan tó yẹ kó ṣe nìyẹn. Ẹ pọ̀ gan-an. Mo jẹ́ nìkan tó yẹ pé tí n bá ti wà nú ọjà mi ò ń ru ọjà. Nǹkan tí n bá fẹ́ rà lọ́lé gangan pẹ̀lú owó tó wà ní àpò mi ló máa ń jẹ́ nǹkan tí mo fẹ́ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ wípé kì í sọ̀rọ̀ sí ẹni tí ò tiẹ̀ yẹ kó búyàn tí ò tiẹ̀ yẹ kó sọ̀rọ̀ sí èèyàn kó sọ̀rọ̀ sí but torí pé àwọn ariwo ọjà tó yẹ pé ibi tí à ń lọ ló jẹ́ ibi tá a kojú sí ó jẹ́ okùnfà tó ràn wá lọ́wọ́. Tí bá wá béèrè lọ́wọ́ yín pé ṣé ti níyàwó? Torí bẹ́ẹ̀ ṣe dúró ìbáyìí ó yẹ káwọn ènìyàn máa ṣẹ́jú sí yín gan. Ṣé níyàwó? Kí tó mọ̀ bóyá a fẹ́ bá yín wọ́n mọ́ kan. Ṣé níyàwó? Ẹ sọ fún wa. Ẹrù gàbàrí ó kúrò ní sọ̀mí. Ẹrù tí gàbàrí bá ti gbé kò ní sọ̀mí àlà. Tẹ́ ẹ bá ti wọ ọwọ́ báyìí ti rí pé olóòótọ́ ni. Ó dáa. A ti tó bí ọdún mélòó báyìí tẹ́ ẹ ti ṣe ìgbéyàwó? Tá a bá ní parọ́, ó ń lọ bí ó ti lé lọ́dún 15. 15? Ó ti lé. Kò fẹ́ẹ̀ sí yàtọ̀ nínú ọdún tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àti ìgbà tẹ́ ti torí tàbáwò náà ìyàtọ̀ ò pọ̀ púpọ̀. Tá bá ní ká sọ ní pàtó ìgbà tí mo ti wà nílé ìwé polytechnic ní Ọ̀wọ̀ láti ń gbìyànjú pé a dẹ̀ ní mú wọn mọ́lẹ̀ tí wọ́n wá ní kẹ́kì ìyàwó yín fún mi kí n gbọ́. Ẹni tí ẹ mọ̀ ṣe ẹ fẹ́ kí n kẹ́ ń tẹ́ ẹ mọ̀. Ẹ ṣáà kí n gbọ́. Ẹ bá pọ̀ ọmọ Ìpẹ́rẹ́, ọmọ alágbọ̀n kọ̀rọ̀ ó dà, ọmọ amúdàsílẹ̀ mú wọ́n wo fọ́nrán yìí o, wọ́n wá máa ó yẹ kó ní wọ́n máa wú yìí o. Ọmọ Olúńlọ́yìn, ọ̀sẹ̀ kan mú Ìrẹmọlúgbòórọ̀, òkòròkòrò àpòyì rẹ̀ tí ó sì balẹ̀ oko ọba jẹ mọ́. Ọmọ aṣíjú o má gbà adìyẹ tọrọ, ojú ríro kọ́ èsìdálẹ̀ bàbá tó bí wọn lọ́mọ ni. Ó ti tó. Bẹ́ẹ̀ bá ẹjọ́ ìyàwó bẹ́ẹ̀ bá ń wò wá, ẹ̀yin là ń kì í o.
ẹ sanwó oríkì ṣé ká sanwó oríkì àbí ká fi wọ́n lẹ̀. ẹ mọ̀ tí ọmọ olè tó bá ń dájọ́ òun kọjú ni torí eléyìí tí àwọn aládùúgbò kó gan bàbá yà kójú náà ni. ọjà kí ni àwọ̀ tí ìyàwó yín fẹ́ràn jùlọ? Àwọ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa àwọ̀, kí ni àwọ̀ tó fẹ́ràn jùlọ? Tí ó lè fẹ́ràn àwọ̀ kan kó tó dà pé a mọ́ra. Ó dà. Tí ewé bá ti pẹ́ lára ọṣẹ ó di dandan kó da ọṣẹ. Èmi mi ò ní àwọ̀ bọ́lọ́run bá ṣe gbé nǹkan wá lèmi ṣe máa ń gbà á. Ó dà. Kí làwọn táwọn fẹ́ràn àwọn? Ṣé pupa ni àbí dúdú àbí búlù? Ó lè ní kó tó dà pé a mọ́ra. Ṣùgbọ́n nísìnyí wọn ni. Lẹ́yìn ìgbà tá a ti mọ́ra tán nǹkan tó bá ti fẹ́ màá bá fẹ́, nǹkan tèmi náà bá ti fẹ́ á bá mi fẹ́. Ó dà. A ti bọ́ sí ìpele ìkẹta. Ìpele ìkẹta yìí báyìí ni mo ti fẹ́ béèrè àwọn ìbéèrè lédè Yorùbá lọ́wọ́ yìí. Ẹni ọmọ ọ̀tún ni yín. Kí tó bẹ̀rẹ̀ ó yẹ kí oríkì ọ̀tún nítorí ọmọ ọ̀tún lèmi náà ẹ wà máa kì í lórí àwa máa wú ó yẹ kì mí. Àwọn tí a wo kí kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí bàbá wa kábíyèsí ọba Adékúnlé Adéayọ̀ Adéago tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ àwọn ní àyí kábíyèsí Àgbógbómọ̀jà Èrèmílókun Adìwàdìwà Ìlẹ̀kẹ̀ ọmọ Ṣàngó ilé ìyí àbá ọya nílé Awọ́sọ Ṣàngírí làgírí ọmọ ọ̀làgírí kàkàkàkà ọmọ ògbésùlé náà fìjàre ná tó lé ilé ọ̀run lè gbódó wá kó tó dé ilé ayé ọmọ aráyé ti ní ìṣújẹ ìlà ọmọ ògbóyè ọmọ àgbàrá ṣe mẹ́ta wọ̀ láì kan tẹ́lẹ̀ rẹ̀ ó dòde ìpín ìkọ́kọ́ tiẹ̀ ó dòkè ẹ̀dẹ̀ ìkọ̀ tó kù ló kó tẹ́ ìkùnlé Adéjọ́rìn ní màgbọ́n. ẹ ṣeun ó yá bẹ́ẹ̀ bá wà máa kì wá sọ́tún kẹ́ẹ̀kì Ọ̀túnmọ̀bà nílé Onírèké Àgbèjó ó yá ẹ kì wá. Ọ̀túnmọ̀bà ọmọ Onírèké Àgbèjó ọmọ mo dúró ọwọ́ mi ò tó sí mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó sí mo dọ̀bálẹ̀ gbalaja gbogbo súngbà wọ́kùn lẹ́nu ọmọ ọlọ́jà tí èlọ́dán àwọn tábà tó wá ń kí ọ̀tún wá kí mo dọ́tún mi ò bẹ̀rẹ̀ pé olúwa ò ní wá sọ́tún mi fún Ọ̀túnmọ̀bà ọ̀tún bẹ́ẹ̀ dùn gan. ẹ ṣe ìbéèrè àkọ́kọ́ tí màá béèrè lọ́wọ́ yín ẹ ní 5,000 náírà. Tẹ́ ẹ fẹ́ fún mi àbí tí mo ti ní. Ẹ tí ì ní o mo sì fẹ́ fún yín ni tí má ti béèrè lọ́wọ́ yín tó bá ṣeé ṣe kẹ́gbàá màá béèrè pé ṣé ẹ fẹ́ gbowó yín yẹn ni ṣé ẹ fẹ́ dánu dúró àbẹ fẹ́ tẹ̀síwájú tẹ́ bá wá lẹ fẹ́ tẹ̀síwájú ó dà ṣùgbọ́n tẹ́ bá lẹ fẹ́ dánu dúró ó dà ṣé ẹ ṣe tán. mo fẹ́ ṣe business mo fi wá sórí ètò mo wá gbowó ní o. ó dà wọ́n náà wọ́n fẹ́ ṣe business làwọn ṣe wá sórí ètò. mo ti kódà kí n tó fún ilé owó tí mo fẹ́ gbà mo ti pé bí mo ṣe fẹ́ nà. bẹ́ẹ̀ bá wá rí gbà nǹkan. ó dá mi lójú pé màá gbà á ní. ó dà ìbéèrè àkọ́kọ́ òun ni kí ni kọ́ọ̀pù lédè Yorùbá fún àwọn tó ń wò wá nílé kí ni kọ́ọ̀pù lédè Yorùbá. tó bá ṣe èdè ìlú mi àwọn ukèrè. ukèrè. bó bá wá jẹ́ èdè Yorùbá. àfẹ. ó dà ẹ ti jẹ 1,000 náírà. ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ ó dà. ìkejì ni wípé kí ni ìyàtọ̀ nínú àárẹ̀ àti ààrẹ. àárẹ̀ àti ààrẹ. tá a bá ń sọ̀rọ̀ nípa àárẹ̀ oko ni ilé tí wọ́n ń gbé nínú oko tí owó mi ń lọ. òun ni àárẹ̀ àárẹ̀ ní àlejò àárẹ̀ lẹ́yìn tó yẹ pé kì í ṣọmọ ìlú ó wá àlejò ní àárẹ̀ ni. ó dà ẹ ti jẹ 2,000. ìkẹta tí màá wá béèrè lọ́wọ́ yín ni pé kí ni bátìrì lédè Yorùbá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá a bá ní ká sọ bátìrì lédè Yorùbá kí la lè pe bátìrì lédè Yorùbá. a lè tú sí ẹ̀rọ amúnátàn. ṣùgbọ́n ó ní orúkọ kan tí à ń pè é lẹ́nu jọ́ mẹ́ta yìí tó jẹ́ pé tí ẹ bá worí ẹ̀rọ ayélujára tí ẹ fọkàn sí ó ní orúkọ kan tá à ń pè bátìrì. tá à ń pè bátìrì. ẹ̀rọ amúnátàn bátìrì. ṣé mo pé kò ń ṣe gbogbo bátìrì ló ń tanná ó ń múná wá lóòótọ́ ṣùgbọ́n kò ń ṣe tí a bá sọ pé bátìrì lóòótọ́ ó ń múná wá ṣùgbọ́n ní orúkọ kan tó tún dúró dáadáa. ẹni pé tá a bá sọ̀rọ̀ nípa Yorùbá a ní àwọn èdè kan tí a ń pè ní àyálò èdè bẹ́ẹ̀ ni. bátìrì yẹn ó jẹ́ àyálò èdè bọ̀ tí ohun tí a lè túmọ̀ sí ni pé a rí pé tá a bá mú bátìrì tá a bá fi nǹkan sí rárá iná á tàn. ẹ tí ì sọ nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ sọ lóòótọ́ ẹ lè jẹ gbogbo owó mi kàkà kọ́mọdé pa mí láyò kí
kí ni í ṣe. Okay. Ó dà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí ẹ bá ti ń tẹ̀lé ètò wa ẹ rí i pé ọ̀gbẹ́ni tó ń ṣe sáyẹ́ǹsì lédè Yorùbá àti àròjinlẹ̀ wọ́n pé bátìrì ní ẹ̀kì agbára. Ẹ̀kì bẹ́ẹ̀ ni mo gbọ́. Ẹ̀kì agbára. Mo gbọ́. Ẹgbẹ̀rún méjì owó mi lẹ jẹ mọ́. Ẹ ṣé o fún gbogbo ẹ̀yin tí. Ẹ dákun ẹ tún béèrè ìbéèrè míì sí. Ó ti tán. Ká ní kí n ṣe dáadáa ní pé yín sọ pé bẹ́ẹ̀ ṣe tẹ̀síwájú tẹ wá sí ìbéèrè wa yẹn kò yẹ kí n fún yín ní nǹkan kan. Ṣùgbọ́n torí pé mo pè yín tẹ̀ jẹ wa ẹ jẹ ẹgbẹ̀rún méjì nínú owó tó yẹ kí n fún yín. Ẹ ṣé ẹ̀yin tẹ̀ ń wò wá nílé ọ̀gá mi nìyí o Babatunde ọ̀gá mi àgbà tó ń ṣiṣẹ́ ní gbogbo rédíò station tó wà lẹ́kìtì à ń pè wọ́n ní Onireke Presenter. Ẹ̀yin tẹ́ bá ti rí wọn ẹ mọ̀ wọ́n tẹ́ bá dẹ̀ mọ̀ wọ́n àwọn leléyìí wọ́n ń ṣe àìmọ̀ kólókó tẹ́ bá ti rí wọn ẹ ti dá wọn mọ̀ àwọn ló kó àkóso mi lọ́rùn. Kí lọ ọmọdé fún ọ. Ọmọdé mọ̀ kọ́kọ́. Ẹ wo ẹ̀yà alẹ́ ẹ má dáhùn ìyára àṣẹ̀ṣẹ̀ ń kọ́ ọ̀rọ̀ sọ ni o. Àṣẹ̀ṣẹ̀ ń kọ́ ni ẹ̀yà ara ilé. Èyí ń pè é ní ogún ọdún. Tó bá ti di ọdún tó ń bọ̀ ẹ pàdé wa níbi tá a ti fẹ́ ṣe àjọyọ̀ ogún ọdún tó pé yìí. Ẹ ṣé fún ẹ̀yin tí ẹ ti ń tẹ̀lé wa látàárọ̀. Mo sọ fún yín pé orúkọ mi ni Yewande Babalọlá. Ó sọ pé ọmọ ọ̀túnmọba nínú Onírèké Àgbédé. Nǹkan tèmi ń ṣe ni pé à ń gbé ọ̀tún àti èdè Yorùbá à ń gbé lárugẹ. Lóòótọ́ kò kọ́ bẹ́ẹ̀ ni àṣà Yorùbá. Ṣé rí bí mo ṣe à ń gbé àṣà àti èdè Yorùbá à ń gbé lárugẹ. Pàápàá jùlọ ìlú tí mo ti wá ìlú Ọ̀tún Èkìtì tí wọ́n ṣe sọ à ń gbé Ọ̀tún Èkìtì à ń gbé lárugẹ. Ọkọ̀ ẹ̀jẹ̀ mi sọ di ọ̀tún torí yẹn ìwà náà. Ìsọ. Èyí nìyẹn mi lọ́tún mọ̀ kí o sálà ní í ṣe o. Àlà náà ń ṣe. Èyí ó kó yọra o. Ìyá balẹ̀ àwí kàwẹ́ kàwẹ́ káàkì. Ẹ ṣé a dúpẹ́ lọ́wọ́ yín fún bẹ́ẹ̀ ṣe fi ìfẹ́ wo fọ́nrán wa yìí. Ẹ jọ̀ọ́ a fẹ́ kí ẹ subscribe sí channel wa yìí. Ẹ fi àmì pé ẹ fẹ́ràn ẹ̀ sí. Ẹ dẹ̀ bá wa fi nǹkan tó dùn sí abala àríwí sí. Ẹ ṣé púpọ̀. Jẹ́mi mú ko ẹ bá ní ọmọ ọ̀tún ní ẹ bá láìkì wọn lè bá ti aṣíájú lè bá ti pin bá ṣe pin lè bá ti pin jù ẹni ẹ̀fún pàtàkì lọ́dọ̀ mi. Bẹ́ẹ̀ni bó ṣe ní ọjà létí ní tẹ́wé ní èké lè bá ti pẹ̀lú ẹ̀rí pé ìmìlẹ̀ sí ẹni ẹ̀fún pàtàkì lọ́dọ̀ mi. Bẹ́ẹ̀ ti gbọ́ lẹ́nu wọn o tó bá ní ọmọ ọ̀tún tó fẹ́ràn fọ́nrán wa tó dẹ̀ pín káàkiri nítorí pé a fẹ́ káwọn èèyàn rí káwọn èèyàn mọ̀ ó ní èmi gan pàápàá jùlọ màá fún yín lẹ́bùn ọ̀gá mi ti sọ̀rọ̀ èmi náà ti sọ̀rọ̀ àá fún yín lẹ́bùn ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ mú ẹ̀rí wá wípé lóòótọ́ lẹ ṣe bẹ́ẹ̀ orúkọ mi ò yí padà Yewande Babalọlá ẹ ṣé fún ìfẹ́ àti fún honey clocking ẹ ṣé ó dàbọ̀.